Hello everyone. I'm still the one you know, Ezekiel Akobi by name. I want to appreciate all our viewers and subscribers on this channel, IJINLE Life TV. The Lord will continue to bless you. This year will be the year of greatness, joy, happiness, and testimony in your life in the name of Jesus. The Lord will bless you this year. And this movie you're about to watch is a very powerful and interesting movie with divine message and lovely message. Please, I want you to watch it. But before we go to watch the movie, I want you to click on the subscription button. And don't forget to click on the bell icon for the notification. And then remember to drop your comment in the comment section. And we will reply your comment immediately. The Lord will bless you. See you in the movie. Bye-bye. mẹ́tàlá nà ọmọ láìlò tó ikú ó yá dẹ́yìn. iná ti kú lẹ́yìn asunṣu jẹ́ tó ẹ̀yìn tó láyé o. àní iná ti kú kò sí ikú tí ó gbàgbà dáàdì lórí ilẹ̀ mi ikú mi bó bá kò ní àfọlá àwọn aláró kì í ṣe tèmi òfò olófò kì í ṣe tèmi ikú oníkú kì í ṣe tèmi bó bá kò ní àkọlẹ tó afẹ́fẹ́ ẹ̀ẹ́dì èmi ló dé Abọ̀rẹ̀. bọ́ ìrọ́ tó èmi ló ṣẹlẹ̀ tó láyé òfò olófò kò ní ṣe tèmi ọmọ adarí àwọn aláró pẹjapẹja ikú oníkú ẹ ṣe jẹ́ báyìí. ẹ ṣe jẹ́jẹ́. Abọ̀rẹ̀. iná ti kú. Abọ̀rẹ̀ o. Ẹja ńlá. Birthday girl. Ọ̀la mi ti dé. Ọ̀la mi káàbọ̀. Ọmọ ọlọ́jọ́ ìbí. Yes, sir. You will live to celebrate many more years. Amen. Amen. I want to see you. Wow. So, how has been your day? The day has been fine. My friends are celebrating it big online. No, you shouldn't be expecting something less than that because you're a star girl. So, hey, there's something I've been wanting to discuss with you. Lest I forget. No, it's too. I told you it's too big for you. You want to come? I've told you before. Let's rent this place out. Then you just move to a very small apartment. It will be conducive. Ọ̀la mi kò yí sì bẹ́ẹ̀ ṣe sọ yẹn. Èmi ti láìpẹ́ ibi tí brent wá kan tó fàyẹ́lẹ̀ yẹn. Èmi dẹ̀ láìpẹ́. Ẹ má rent it out ẹ̀jọ̀ mo láìpẹ́. I'm okay. I'm very. So you are not feeling too lonely, too. Well? Like I said, I have friends online. My phone is there. I'm not lonely at all. Just. Okay. Be your day, and I'm here to celebrate you, be my only sister.
I have a surprise for you. Yeah. You should be expecting a surprise from me. Of course. But before that, Emily got come over. So I come with people to celebrate you. Wow. So I come with my lovely wife. Then motive special for so that Abu not to another one. You know him now, so he'll soon be here. But Oni me fẹ́ rí woman yẹn níbí mọ́, mi ò fẹ́ rí woman yẹn níbí, mi ò fẹ́ rí akọ ìbẹ́pẹ yẹn níbí mọ́, bọ̀dá mi mo sọ fún yín o. Mo sún. Ẹ̀wọ̀n dé nìyẹn ọ̀kan ìgbọ́sí. Mo sún, listen, you see, today is your birthday. Ẹ má bàá dé mi jẹ fún mi, ẹ má mú woman yẹn wọlé, kó má wọlé ni kó padà lọ síbi tó ti ń bọ̀. Okay, no, wait, mo sún. You know, I can do anything for you, and I also want you to do anything for me. You see, I love this woman. She's so please, if there's anything if there's anything basically sexual maybe you and her should be the best of friends. Ṣó kọ́ ọmọ wa, ọmọ ni mo fẹ́ rí nítorí kí n tiẹ̀ rọ́mọ náà. No, but calm down. Even me, I'm the one that said that should be the one fighting for all this. You don't worry, yeah? Please. Bọ̀dá mi, o pè é kí a bá mi ṣe birthday ni o. Kó kí wọ́n ẹ̀ má wọlé ni ó padà lọ síbi tó ti ń bọ̀, mi ò fẹ́ rí níbí. Bosun, what's wrong with this girl? I'm kidding you. Well, today we are celebrating your birthday. We even surprise you beyond what you think. I'm going to want to yeah, hello. Okay, you can come in. You can come in. Come in, hey, you can come in, yes. Alright. I don't know. What is it being by one-way traffic? Okay, me, I'm a sexual. I will make sure because I'm wow. Happy birthday to you. Happy birthday to the birthday to you, Mosu. Happy birthday to you. Beep, beep, beep. Hooray! Wow! You're welcome. Sandra, let's see. Yeah. Yella, why jókòó now? Why do she? Why jókòó? Hey, Uncle, say what now? She's coming. Mosu the celebrant. I can't wait to see her. We are waiting for you. I heard songs who are just singing for me. Wow. The celebrant of the day. What are you doing here? What is she doing here? But now you're going to come out more brave. What's the name? Kí ló ṣe níbí. Oh, bọ́rọ̀ àbí. Mosu, calm down. Mosu àti bá ẹ sọ. Ẹ má jẹ́ kí n calm down. Kókó ra ìdá síta mi ò fẹ́ rí níbí. Ṣé fẹ́ bá jẹ́ èmi jẹ́ fún mi ni? Má gba èmi jẹ́ fún mi o. Please celebrate me. Give me to celebrate. Don't celebrate me. I don't need to celebrate you. I can't bring children for us. I want to see children. Ọmọ ni mo fẹ́ rí. Mi ò fẹ́ rí ẹ kó ra ìdá síta. Mosu. Bọ̀dá mi. Wọ́n kó ra ẹ síta o. Wọ́n má tiẹ̀ rọ́jú mọ́ mi. Má tiẹ̀ wọ̀ mí àtọ́. Mi ò fẹ́ wojú ẹ̀ o kó ra ẹ síta ni o. Mosu. Mosu mọ́dá. Mosu. Ó mọ̀ mi. Mo dẹ̀ mọ̀ ẹ́. Bọ̀dá mi. Ta lélẹ̀? Ta rèé? Gbolo ti wá. Mo ní kẹ́yìn kó wá fẹ́ di ẹnu fẹ́ràn ẹnu kó gbogbo rọ́ọ̀sì wọlé fún mi kí ni mo lè ní náà bọ̀dá mi. Ṣé mo rìváìtì wọn ni? Kí náà ṣe níbí? Ṣé mo mọ̀ wọ́n rí? Láti ẹ̀ larúkọ mọ́ mi lọ, ṣé mo mọ̀ wọ́n rí ni? Ẹ jẹ́ kó wọn dà síta mi ò fẹ́ rí wẹ́yìn nǹkan mo fẹ́ níbí. Mo súnmọ́lá. Ó mọ̀ mí. Ó dẹ̀ mọ̀ pé mo mọ̀ ẹ́. Of course, just don't need the time to do another one. We are blooming now. So, Ẹ má tẹ̀ dá lóhùn. Fọlárin. Ó dẹ̀ jẹ́ kí ẹlẹ́ẹ̀dẹ́pẹ́ ẹ̀dẹ́. Kí ló tó ṣe ń ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ́ ẹ̀dẹ́? Stop it. Fọlárin. Mọ́súnmọ́lá. Ṣé o rántí nǹkan tó ṣe sí alábìnrin yìí? Ibi kan mi kan. Kó bímọ fún wa ni mo fẹ́, mi ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀. Mọ́súnmọ́lá kó bímọ fún yín. Ṣé o fẹ́ sọ fún mi pé o mọ nǹkan tó ṣẹlẹ̀, o mọ pé wo ló wà nídìí ọ̀rọ̀ ẹ̀? Enough is enough.
Uncle, take it easy. Do you know who I'm talking to? Take it, my only sister. She go for me, oh. Ẹni sùn, let her talk. Ẹ jẹ́ kó sọ tẹnu ẹ̀. Bọ́dá ń ṣe kí ní gbogbo rọ́bìṣì tẹ fà báyìí. Ṣé kí ń gbọ́ ọ̀kan tó sọ? Ṣé mo mọ̀ rí ni? Mo fún ẹ ní ìṣẹ́jú kan. Ó sọ gbogbo nǹkan tó mọ̀ lórí ẹ̀rọ ọmọ bíi arábìnrin yìí. Torí tó o bá sọ, mo súnmọ́ ló mọ̀ mí o. Wọ́n mọ̀ pé tí bá bínú tó mọ̀ pé nǹkan máa ṣẹlẹ̀. Mo súnmọ́ lá máa sọ nǹkan tó mọ̀. Ẹ wá gbà mí. Ṣé mo mọ̀ ẹ́ rí ni? Ibo ló ti mọ̀ mí tó ti ẹ̀ mọ orúkọ mi? Sorry, I don't even know you. Where are you from? You are just calling my name, saying things that are not even meaningful. What is all this? But that means. Okay, now I know where this problem comes from now. Abi, I know the cause. I know where this problem comes from. Abi, so on say Abu eti mu, o ti lo mu o ya wa ya bi that man so Abu mi. No. Uncle is okay. Uncle. Kill a child that is late. Oh my gosh. It's a falafala. Mo slow mommy, oh mommy. A ṣe ju gbogbo wa ń bí sí. Mosu, what's wrong with you? Òun ló tún á nà ó. Mo ní kó má fẹ́ bọ́dà mi kò gbọ́. Bí bọ́dà mi lẹ̀ kò gbọ́. Mo ní kó má fẹ́ bọ́dà mi. Ó lóun máa fẹ́ tipátipá kò gbọ́. Má fẹ́ bọ́dà mi kò gbọ́. Òun ló tún á nà ó. Okay, yeah. What did you say the MD said we should do exactly? Oh, okay. We should move them from Lagos to Ibadan. Okay. All right. Kí ló wá ṣe ń bí báyìí? Nǹkan tí mo wá ṣe ń bí òkan ẹ o. Mo ṣàìtẹ́ lọ́ọ̀kan ni mo wá dúró díẹ̀ níbí. Ṣé kò sí? Kò sí o. Mo kàn fẹ́ wọ̀n ni ẹni kò fi bọ̀dá mi lẹ̀ fún mi o. Leave my brother alone. You cannot marry my brother. Please leave my brother alone. Mo mọ gbogbo ìwà pọ́lọpọ́lọ tó lò ní school. Má wàá fi kó bá wa o. Má fi kó bá brother mi. Mo fọlọ́run bẹ̀ ẹ́. Fi wá lẹ̀ o. Fi brother mi lẹ̀ fún mi o. Bísúmọ́lá, ohun tó ń sọ̀rọ̀ nípa èyí tí ìrọ̀kú máa lè ṣe é ṣe because ẹ̀gbọ́n ẹ̀ ó love mi, èmi náà dẹ̀ love ẹ̀. Ìwọ fílẹ̀ má love ẹ̀. Tó bá love ẹ̀ má love ẹ̀. Is it by force to love? Leave my brother alone. Don't love him. Please, I'm begging you. Don't love my brother. Má love ẹ̀gbọ́n mi o. Fẹ̀gbọ́n mi lẹ̀ fún wa. Má wàá kó bá wa o. Má kó bá mi. Má kó bá ẹ̀gbọ́n mi. Jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ ẹ́. Àwa méjì nìkan ni parent wa bí kán tó fayé lẹ̀. Jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ ẹ́. Kò fi wálẹ̀ bẹ́ẹ̀ yẹn o. Don't love my brother, please. Ó mọ nǹkan tí mo lè ṣe fún ẹ o. Mo ń sọ fún ẹ báyìí o. Ó yá gbọ́ o. You know what I can do. But mo sún nípa nǹkan tó ń sọ rẹ̀ mi rò pé ó máa ṣe ṣe o because ẹ̀gbọ́n ẹ̀ nífẹ̀ẹ́ mi èmi náà jẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ débi pé àwọn family mi gan ti mọ̀. Tí parent ẹ bá mọ ẹ̀gbọ́n mi mi ò mọ̀ ẹ́ mi ò mọ parent ẹ a dẹ̀ fẹ́ mọ parent ẹ àmọ́ ẹ ò fi wálẹ̀ o. Leave my brother alone. You don't want to hear àbí kó fa etí ẹ̀ kó gbọ́rọ̀ sétí o. Tọ́lá ní fẹ̀gbọ́n mi lẹ̀ fún mi. Fẹ̀gbọ́n mi lẹ̀ fún mi. Mo ń sọ ó mọ nǹkan tí mo lè ṣe fún ẹ o. You know what I can do, right? You know me back then in school. You know what I can do. Fẹ̀gbọ́n mi lẹ̀ fún mi o. Tó o bá fẹ́ gbọ́ nǹkan tó o wá nídìí ewúrẹ́ wàá bá nídìí akọ iṣu ọmọ. Mo ti sọ tèmi o. Kí ló ń ṣe mo sún tó ń ṣe báyìí? Ọ̀rọ̀ kan ló ń sọ lẹ́nu yìí o because ẹni tó ń sọ̀rọ̀ nípa èyí ó nífẹ̀ẹ́ mi èmi náà jẹ́ nífẹ̀ẹ́. Wọ́n ó tún kàn sọ tiẹ̀ ni èmi ìfẹ́ lẹ̀ iná. ọ̀rọ̀ tó ń gbẹ́nu wa ojú tejò ọmọ aráyé burú wọ́n burú. Mùsùmọ́lá o tẹ́tí inú rẹ bẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ mi dáadáa o. wọ́n burú ju gbọ́ n ti ń bẹ lọ́ọ̀rẹ́ yìí bọ́ọ̀ bá yọ jáde tó fi ṣiṣẹ́ tó fẹ́ ṣe ọ gbọ́dọ̀ fọwọ́ lásán mú bọ́ọ̀ bá fẹ́ ṣiṣẹ́ ọ̀hún èèwọ̀ ni o. ọmọ aráyé burú. ọ fi iyẹ̀pẹ̀ ilẹ̀ pawọ́ rẹ ni kọ́ ọ tó yọ jáde bẹ́ẹ̀ ni. wọ́n burú
wọ́n burú ju ẹ̀yin bọ́ ọba ti wá yọ jáde tán gbọ́ mi o ọ wà dárúkọ rẹ̀ sí nígbà mẹ́ta bọ́ ọba dárúkọ rẹ̀ sí tán gbogbo ń tọ́ ọba fẹ́ kó dé bá lọ́ọ́ máa sọ sínú kinní ọ̀hún bọ́ ọba sọ tán ọ wà faṣọ pupa yìí ọ fi dé lẹ́yìn náà ọ gbẹ́lẹ̀ tí ó jìn ọ wà bò mọ́lẹ̀ bọ́ ọba bò mọ́lẹ̀ tán ọmọ yìí iná dáhùn lára rẹ̀ èmi kìíní mo wí bẹ́ẹ̀ fún ọ bí n bá níná jó lórí omi kó ní kérù rẹ̀ wá ni iná dáhùn bẹ́ẹ̀ ni àmọ́ wọ́n gbọ́ kìlọ̀ ìwọ ń bẹ o gbogbo ìgbàkúgbà tó o bá ti nílò kìíní ọ̀hún ọkọ̀ pàtẹ́wọ́ rẹ nígbà mẹ́ta wọmi yóò dọ́wọ́ rẹ lójijì àmọ́ ìwọ bẹ̀ ni pé bí kìíní ìbálẹ̀ kó nù lẹ̀ ọ̀hún ọmọ yìí ó léwu o ó léwu pọ̀ bẹ́ẹ̀ ni ó léwu mo sì mọ̀ pé kò sí nǹkan tó padà fi ṣe mọ́ bọ́ bá ti bò mọ́lẹ̀ ọ̀pá iná nu bẹ́ẹ̀ ni ẹni wọ́n wá gbàgbé gbogbo rẹ o ti jẹ́ nu. Tọ́lání o Tọ́lání o Tọ́lání o ìwọ ni mo mú dání yìí o gbogbo nǹkan tí n bá ṣe sí kíní lónìí kó máa bá ẹ níbi tó wà ní o ò gbọ́dọ̀ finú ṣoyún o sì gbọ́dọ̀ fi ẹ̀yìn gbé ọmọ pọ̀ nílé bọ̀dá mi o títí wàá fi kú ẹrù ẹ jáde ṣó ti gbọ́ mi. ọ̀rọ̀ ńlá lẹ̀dá ẹ̀dọ́rọ̀ 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 bó ṣe kó rí nìyẹn o àṣẹ ti gùn tó bá ti tú ayé mi wá ò ní dánrú ẹ̀ wò mú láyé ẹ̀ bastard. ẹ̀dọ́rọ̀ mo súnmọ́ lákì ni mo ṣe fún ẹ àti abọ́ mi ọ̀. Oh my goodness. Mosu ni mo ṣe fún ẹ tó ṣe tó tó báyìí fún mi. Mosu lọ máa ayé mi o yé ìjà jẹjẹrẹ máa wo láti ní ọdún mẹ́fà. Mosu why did you do this to me? I'm your only brother, your only sister. You wanted to know what to buy me pé o fẹ́ ọmọ mi so you are the root cause of all this. Uncle stop shouting. Ẹ wá yí ẹ jẹ́ pariwo kíní kan àbúrò ẹni o ó ṣe bá ó ṣàwọ ó sì kíní kí tí sí náà kòkòrò tó jẹ́ àfọyín ìdí àfọyín ló wà. Okay now Mosumola, you know you're my sister, you know right, you are my only sister and I'm your only brother. Jọ náà bẹ ibi tó dé wọ́n yẹ gangan tó bá mi tú sílẹ̀ jọ mo fara jọ bí bẹ̀ bá mi tú sílẹ̀. Mosu. Mosu. Ayé mi ò yé Mosu. Mosu. Ọ̀rẹ́ mi dẹ̀ ní Mosu o, ìyá ọkọ mi kí mo ṣe tótó ni o. A máa ní kí ìbímọ. Òwe jèlè mi àti ẹ o, kí ni mo wá sí? Mosu. ológun àríyá olójà yan. Mosu. No. Mo understand. No, just come. Mosu, come. I'm not angry anymore. Please. àtẹ̀tọ̀ tó fẹ́ fojú dòrò. Ẹ ti sílẹ̀ ẹ̀jẹ̀ kó yà wẹ̀rẹ̀ gbà. tó fẹ́ wọlé òòrùn. Mosu. bọ́ra bọ̀ wọn láṣọ. Ayé mi ò. wọ́n á dẹni ilẹ̀ wọ́n á dẹni ọ̀sán. máa lọ ṣàyà gbangba Ṣé ọkọ mi ló wá di ọ̀rọ̀ mi o? ológun àríyá olójà yan. Why you do like this? má ṣe gàràgàrà sọ. Bá mi sọ fún un kó má ṣe gàlégàlé sí i mọ́. Just stop this. má lọ ṣàyà gbangba sọ. I'm forgiving you. Why you do like this now? àtẹ̀tọ̀ tó fẹ́ fojú dòrò. Mosu, ẹ̀jẹ̀ wo mi ràn ní. tó fẹ́ wọlé òòrùn.
Why are you doing like this? Please come to my head. Ikú pa abẹ́rẹ́, abẹ́rẹ́ kú. Ikú pa abìrì, abìrì rọ̀rùn alákejì. Bẹ́ẹ̀ sì ni ikú pa lọ́kọ bàbá rẹ̀ lò. Ha! Abọ́ rẹ̀, tó o bá dọ̀rùn sọ̀rùn rẹ o, ọ̀rẹ́ mi dáadáa. Ẹni rẹ lọ. Elédùà. Àmọ́ báwo ní ti sọ̀rọ̀ ọmọ mi? Ọmọ mi tó wà lórí ìdùbúlẹ̀ àìsàn. Ọ̀nà owó gan yóò gbégbá. Ẹnìkan oṣù tí ń ràn mí lọ́wọ́ náà ló fò sánlẹ̀ ló kù yìí. Ẹ̀yin alálẹ̀ ilẹ̀ yìí, Ọ̀rúnmìlà bára gbọ́ mi rè mú, ẹ má sùn o. Bàbá mi Láyínká àtìlẹ́dàá ìyá mi Ṣubúọlá, ẹ dákun ẹ má sùn. Ẹ gbọ́rọ̀ mi yẹ̀ wò lórí ọmọ náà. Ẹ jẹ́ kí n fọ́ páó kí n fèrè kí n jóbi. Wá ti wò kí n pẹ́ tó láyé kí n má mọ sàárè ọmọ o. Ẹ̀yin tẹ́ ẹ wò mí ẹ̀ ní mo bójú ọmọ. Are you okay? Sure. Yeah, no, okay. I see. You want to do the phone? I'm just going through our YouTube post at Instagram. What? It's okay. Baby, what do you want to parọ́ gbogbo àwọn aṣọ yìí? Mo ra aṣọ jọ fún mi sínú ilé yìí. Aṣọ yìí kan ló wọ̀ kiri. Àbáwọn aṣọ tí mo ra fún wọn láìpẹ́ yìí kí n lọ ra wọn lọ́wọ́ fún ẹ. Tí o bá láìpẹ́ sọ fún mi. Fọlá. Yes. Mo ti sọ fún ẹ náà. Torí gbogbo àwọn aṣọ tó rà fún mi, mo like everything. But aṣọ yìí náà kò sí nǹkan tó bá nínú ẹ̀. Yes. Kò sí nǹkan tó bá nínú aṣọ ilé. Ṣòro aṣọ yìí, tá a bá wọ̀ lọ́dọ̀ wa náà, ó má tiẹ̀ jẹ́ kí n sọ yẹn. Ṣòro very soon, màá bẹ̀rẹ̀ sí máa wọ àwọn aṣọ tó rà fún mi. Jọ̀ọ́ Dúró, jẹ́ kí sùn mi kó wá yá, okay? Mo ti gbọ́, màá bẹ̀rẹ̀ sí máa wọ̀. Ṣé o need anything? Baby, I'm tasty. Mo ní ìdùnnú. What? Yeah. Let me get this. Fọlá. Yeah? Ibo ló ti rí omi yìí? Ìgbà tí mo ń bọ̀ ní láìpẹ́ ni mo pé kò sómi kankan lé mọ́ pé adìmọ̀ mi fẹ́ ní ìdòmí nínú ilé mi rẹ̀ gẹ̀ẹ́tì
Tupac. Fọlá. Yes. Májèlé lomi yìí náà. Papa, omi tí mo rà ní supermarket bẹ́ẹ̀ tí mo ṣe ń bọ̀. Nígbà táwọn omi ló mo dẹ̀ ra Tupac kó dẹ̀ ní papa. Baby stop that. Fọlá mo serious, májèlé lomi yìí. Májèlé náà. Baby stop. Májèlé ní kíni? Kí ló sọ fún mi lẹ́yìn? Fọlá mo serious, in fact, májèlé lomi yìí. Májèlé kẹ. Fúnra mi ni mo yọ supermarket tí mo rà á náà tí mo gẹ̀tẹ̀. How come? Ó ṣì ń wá straight sí bí báwo ni wọ́n sì ṣe jẹ́? Ó ṣùgbọ́n pé májèlé lomi. Fọlá ṣé màmá parọ́ ni? Ṣé mo sọ ọ̀rọ̀ ẹ̀ lánàá ni? ológun àríyá ọlọ́jà yan má ṣe gàràgàrà. Ìwọ ni òjijì. Èmi ni. Baby. Sọ bẹ́ẹ̀ ni. Baby. Èmi tó ta omi fún mi ní supermarket ń sin eléyìí. How come? Báwo lẹ ṣe mọ ilé mi tẹ́ tó fi wọnú sí ti irú mi wá? Moreover baby, aṣọ kan náà lè jọ wọ. Fọlá. Má wọrí o. Ìwọ ṣáà fi èmi àti ẹ̀ sílẹ̀. Má wòrán tiẹ̀. Ọkàn rẹ̀ bá mi. Mo ní kó dẹ̀yìn lẹ́yìn mi. Òjijì. Mo ní kó dẹ̀yìn lẹ́yìn mi. Òjijì mo ní kó dẹ̀yìn lẹ́yìn mi, ò fẹ́ dẹ̀yìn lẹ́yìn mi. Bọ̀dá, bẹ́ẹ̀ lè ta omi fún mi ní supermarket ń sìn. Ẹjọ́ dáhùn. Hello baby. Yeah, mo ti wà nítòsí ilé. Mo kàn ní kí sáré yà sí supermarket pé kí n get omi ni ìgbà tá lómi mọ́ nínú ilé. Even gan wọn tiẹ̀ ní mọ́bẹ̀ gan bọ̀ mo rí páàkì méjì. Wọ́n á ní pé kí n ṣe ra yẹn tí má dẹ̀ jáde lọ́la máa get sí. Yeah, okay. Soon àwọn ọmọ rí mi sí. Nǹkan tẹ́lẹ̀ bá ara ilé ìsà. Normal, actually ó yẹ kí n ra jù báyìí lọ, but this méjì kéré náà lẹ́ni. Ó ní. Ọ̀dà àwọn tó dẹ̀ ń supply wa ló fọ́kọ̀ gbé. Ẹ lè wọnú ṣọ́ọ̀bù náà pé ẹ lè wá ara àwọn kan bí tẹ́lẹ̀ bá wa rà. Ẹ wo next time. Àwọn bá yẹn ra kan. Alright, no problem. Ṣé ọ̀dọ̀ ẹ̀ ń jìnnà síbi in case tán bá kó wá bóyá èmi náà lè wà bá kó wá sílé ọ̀dọ̀ yìí? No, ọ̀dọ̀ mi ò jìnnà síbi. Estate tó wà lérà iná ni mo ń gbé. Àbí Golden Estate? Ìyá estate rẹ̀ ni. Ayé mọ̀ bẹ́ẹ̀. Àwọn ọmọ bẹ̀rẹ̀ rẹ̀ sá. Òkè ṣe ṣáà ti rówó yín. Yes. Báwo ni wọ́n máa pọ̀ fún ẹ̀? Ẹ ṣe gan sir. God bless. Thank you sir. Yes. Bye bye. Ẹ̀là òré kúkú lórí àrí. Ọ̀rọ̀ gbọ́ngbọ́n màá wá sọ fún ẹ pé tọmọdé tiẹ̀ bá lóun gbọ́gbọ́n kúkú àgbà tèmi náà gbọ́gbọ́n sísìn. Já lọ. Òjijì mi ò lọ. Ẹ̀là já lọ. Òjijì mi ò lọ sẹ́. Wọ́n bí àgbọ̀nrín tiẹ̀ sí ó lọ́jọ́ kú ń yé àbí. Ikú ń tẹ̀lé ẹ kiri. Bẹ́ẹ̀ ni mo sọ. Òjijì. Ìpàdé dọjọ́ mi fẹ́mi àti. Baby, wọ́n ní kó ń tẹ̀lé mi kiri. And I don't want to die. Hey baby, aṣọ kan náà ló jọ wọ. How come? Fọlá. Yeah. Mo ní kò ṣe stop acting like a kid. You have to be a man for once. Ó máa ń tó ṣẹlẹ̀. Jẹ́ ká máa lọ nínú. Mo ní kí n lọ da omi ẹnu àbí. Má wọrí Fọlá, jẹ́ ká máa wọlé lọ. I'm scared of this first. Fọlá, be a man for once. I'm a man. Daddy. Yes sir. Ẹ rọra sir. Yes sir. God bless you. Amen sir. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Mo ń ṣe prayer. Yes sir. Yes sir. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Bí mi náà ṣe ti ibiṣẹ́ dé, mo ṣe dé láti travelling. Ẹ mọ̀ pọ̀rọ̀ ṣẹ́ mi travelling. So mo ṣe dé ìsìn kò ní there's something urgent mo ní láti wá rí yín fún. Ọ̀gá o, ṣé kò sí ṣá? No. Madam kọ́. Àlàáfíà ni wọ́n wá sir. Yes sir. Daddy, lórí ọ̀rọ̀ lady tí mo ní àbúrò ìyàwó mi mú wá tó ń gbé ọ̀dọ̀ wa yẹn ni tẹ́lẹ̀ ní kí n fọkàn balẹ̀ láti joy. Pé kò ní but I'm not comfortable. Lady tí ẹ mú wá. Lady tí àbúrò ìyàwó mi mú wá tó ń gbé tó stay pẹ̀lú wa yẹn. Ẹni ó ń gbé ọ̀dọ̀ yín. Bẹ́ẹ̀ni sir. Kí ló tún ṣẹlẹ̀? Sir,
ọlá pé bẹ́ẹ̀ ṣe fi mí lọ́kàn balẹ̀ tẹ́lẹ̀ òun ló jẹ́ kí n sì jẹ́ kó sì remain nínú ilé yẹn because each time tí n bá dé láti ibi iṣẹ́ tí n bá dé láti travelling by tí n bá kàn fojú kàn àyà mi máa ń já sọ́mọ́ o so but bẹ́ẹ̀ ṣe ní even kó jẹ́ sitting room mo ti rí but tí wọ́n sàtì lè fojú kàn báyìí àyà mi my body do feel somehow but torí pé bẹ́ẹ̀ ṣe fi mí lọ́kàn balẹ̀ pé kò séwu if not má ti send it out. ṣeré ẹ nídìí láti send out. mo sọ fún yín ẹ fọkàn balẹ̀ kò séwu ẹ fọkàn balẹ̀ ó ní nǹkan kan tí Ọlọ́run fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ arábìnrin yẹn ẹ fi ọkàn yín balẹ̀. orí ewu yẹn gangan ni mo ṣe wá because each time tí mo bá wọlé I have a kind of strange feeling sir ọkàn mi ò balẹ̀ lórí bọ́ọ̀mù yẹn ṣe wà nínú ilé mi. hello sir ẹ jẹ́ kí ọkàn yín balẹ̀ mo ti sọ fún yín pé ẹ fi ọkàn balẹ̀ ẹ ní problem lórí ẹ ṣe rí ẹ ṣàjẹ́ ká máa gbàdúrà ó ní nǹkan kan tí Ọlọ́run fẹ́ yọ jáde níbẹ̀ ni ẹ lè jáde tẹ́ bá ti lè jáde nǹkan tí Ọlọ́run fẹ́ yọ jáde yìí báwo la ṣe fẹ́ mọ̀ ẹ fi ọkàn balẹ̀ kò sí wàhálà nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan ẹ fi ọkàn yín balẹ̀. yes sir bẹ́ẹ̀ ṣe ni pé kí n fi ọkàn balẹ̀ yẹn tí mo fọkàn balẹ̀ láti jọ́ èyí tó fi wà lọ́dọ̀ wa. ẹ jẹ́ kí a máa gbàdúrà àdúrà ẹ ṣáà máa gbàdúrà èmi náà ń gbàdúrà lóye. sir daddy there's something tí mò ń feel tẹ́yìn ò feel sẹ́ni tí n bá wọlé ń gbà mí pé bóyá mo kàn tiẹ̀ sílẹ̀kùn mo wọlé rẹ̀ tí mo bá rí ọmọ yẹn either sitting room o or number one inú ilé kọ́kọ́ lè tutù máa tún feel pé I feel there's a kind of spiritual attachment to her. hello sir ó ní ẹ má send away ṣẹ́rí ó nídìí tí Ọlọ́run fi jẹ́ kí ó wà ní ọ̀dọ̀ yín ó dẹ̀ ní ohun tí Ọlọ́run fẹ́ mú jáde kò yé yín bẹ́ẹ̀ ni sir ẹ fọkàn yín balẹ̀ ẹ ṣáà jẹ́ ká máa gbàdúrà ẹ ní sùúrù ó nídìí àdúrà ẹ jẹ́ ká máa gbàdúrà ẹ kò sí problem kankan. all right sir. ẹ ní sùúrù kò sí wàhálà. sorry sir. kò sí wàhálà. hello doctor. yeah I'm good. what. wow wow 2 weeks. Glory to God. Wow, where is she now? Okay, what? Oh. Tell her to wait. I'm coming to pick her up now. Thank you. I will see you when I come. Thank you. Oh, Daddy. Congratulations to me. My wife is 2 weeks pregnant. Congratulations. Yes, sir. Congratulations. Thank you, sir. Doctor, don't you permit me? After how many years? Mo sọ fún yín pé Ọlọ́run tóbi lọ́ba. Mo sọ fún yín gbogbo nǹkan nípa ìgbàgbọ́ nípa sùúrù tí ènìyàn bá dẹ̀ tún ti ní Jésù ohun gbogbo ló ní kò lè ní problem. Ẹni tó bá ní problem kò dé Jésù. Challenges la lè ní. Kò yé yín a kàn lè ní challenges. After how many years Ọlọ́run I've been waiting? Ọlọ́run ni. Oh, I'm so excited. Kí ni o bá ní sùúrù tó dẹ̀ tún ní Jésù? Gbogbo ṣíṣe ni. No, Daddy, I'm very happy now. But ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe fi mí lọ́kàn balẹ̀ inú mi ń dùn but ẹ lè fi sir ti lẹ́rìí ọmọ ẹ jẹ́ kí n sọ kí n lọ fún yín ìgbà míì tí mo bá kàn dé tí mo wọlé tí mo bá rí ọmọ yẹn bí àwọn ẹlẹ́mìí nǹkan tó yẹ kẹ́rù máa bà mí nìyẹn bọ̀ bẹ́ẹ̀ ṣe fi mí lọ́kàn balẹ̀ báyìí. Congratulations. Thank you, sir. Daddy, ẹ wo mi ò ní ẹ jẹ́ kí tètè máa lọ sí. All right, sir. Ẹ kò lè ṣàfọkàn balẹ̀. Yes, sir. Ẹ wo ẹ ní problem ẹ fọkàn balẹ̀. Sir, thank you, sir. All right, Daddy. Tí wàá ti náà máa pè yín, sir. Okay, ẹ pè mí. All right, sir. Ẹ pè mí ẹ ṣé gan. Ẹ bá mi kí madam. All right, sir. Ẹ rí Ọlọ́run ṣe o. Thank you, Jesus. Hey, I love you. You are everything to me. You're my heart. You're my love. Me, tell me what you live here. Qualify. Because you're so precious to me. Me. Olari. Baby. Oh my God,
No! Why that? Kí ni nǹkan tí mo fẹ́ máa sọ àsọdùn fún? Tí bá ń parọ́ fún yàn, wọ́n mọ̀ ń sọ àsọdùn. What is my game? What's my game? I really love you and I want you in my life. Mo nífẹ̀ẹ́ láti ìsàlẹ̀ inú mi wá ni. Yeah. Why not? Okay. Shall I promise you? Oh, for you to believe me, let me promise. Okay. Babe, I have surprise for you. Okay, you are always full of surprises. So. I want you to close your eyes. Yeah. It's more than that. Not that you. Okay. Now, close your eyes. Oh, I know that you're surprised. It's the other. You know the reason why? Surely, you know more I see judging. Oh, not here. Yeah, I understand. And you know more. I'm a jelly. It's one of my parties here. Okay, actually jelly. It's what you have to fresh. If you for me. I know me, they didn't buy. No, I just want you to. Okay, you understand? Okay, you seems so amazing. Yeah? How was she married then? Very nice. Well, okay, let her now. Okay, we have this. Take now. Dọ́là yẹn dẹ̀ wá dùn o. O rí pé mo sọ fún ẹ. Nǹkan tó wà òkè ni sórí gbogbo àwọn oúnjẹ wa tó kù tá a máa ń jẹ. Mo máa try láti máa train ẹ bá ṣe ń jẹ díẹ̀. Ó wá dùn o. O rí pé mo sọ fún ẹ. Ìwọ náà ni mo wà fún ẹ. Eat more. Mo ti wà òkè. Are you sure? Yes. Bọ̀ Fọlá ṣe kò kò ní ṣe mọ́. No! Mi lè hot ẹ náà. Fẹ́ kó wà òkè ni. You know I love you. Are you sure? Ó ti ẹ̀ dúpẹ́ pé ìyàwó náà ti ń try láti máa adapt mọ́ wa díẹ̀díẹ̀. Irun ẹ̀ ló ti change nísìn. Mo mọ̀ pé soon irú bàtà tó wọ̀ sìn wàá wọ bàtà. So bàtà yẹn sìn wọ́n náà máa wọ díẹ̀díẹ̀. Wọ́n máa wọ iṣu. Wọ́n náà wá ń jìnnà wá. Mo ti gbọ́. Ọdún mẹ́wàá yìí náà mo fine. Yeah. Ṣé mo fine? Oh, you looking good. Yeah, baby. Yeah, I'm sure. Okay. Bóyá jẹ́ ká máa fún mi. Kola. Yeah. I was very surprised when gbà tó o pick up lé wa lọ́wọ́. Yeah. Ó ní ká dúró ká pé ká mọ nǹkan tó máa ṣẹlẹ̀. So can you just explain more to me about what is going on? Uncle, wọ́n ní ẹni tí a bá ń gbéyàwó bọ̀ wá bá kò kí ń gárùn. Of course. Inú mi dùn ní ayọ̀ mi kún. You know? Oh, babe. Yeah. Ìyàwó mi sọ bẹ́ẹ̀ and ó dẹ̀ rí bẹ́ẹ̀. Babe, ṣọ́rọ́ tí contract mo sọ fún ẹ ní the last time pé mò ń lé pé kò tiẹ̀ bọ́ sọ̀rọ̀ wọ́n tiẹ̀ ti sú mi. Babe, almost done. Jẹ́ kí n sọ pé 90% kò bọ́ sí. So, mo ìwà nílé tí mo receive coin right pé okay Mr. Fola ẹ máa prepare fún contract yẹn o. I'm so happy. I'm so glad. Wow. So mo wá rí pé this call for celebration. I have to celebrate it. Ẹ má ṣe rí. Baby, Sheba, I told you now. When you go for balẹ̀. Yes, he said it. Okay, baby. Oh. Ladies first. Yeah. Alright. Okay, let's make a toast then. Before we make a toast, can you just permit me to say something? Uncle, why? Free. Fola, yes. You are not a big man. Tó bá ṣá ti bọ́ sí, tó bá tẹ̀ ti bọ́ sí, no? Don't forget me, don't forget your sister. Sure. Mi lè gbàgbé yín. Torí pé inú kì í ṣe èèyàn burúkú sí mi. And tó bá ti ń kán sójú. That is true. No. Ẹ̀gbọ́n gidi lẹ́jẹ̀ sí wa. So, please. Okay,
Toast to greatness. Yeah. Blessing. Amen. Amen. More contrast to come. Amen. So much for viewing this wonderful video. The Lord will bless you. Please, we beg you to continue watching IJINLE Life TV. Remember to click the subscribe button. The Lord will bless you. And then give every video you watch on this channel a thumbs up. And don't forget to drop your comment in the comment section. We will reply your comment. Thank you so much. We appreciate you. See you in the next episode. Bye bye.